Evangelist Noah ní àwọn mùsùlùmí ti ń gbìmọ̀ pọ̀ láti wá Jimi Gbe gẹ́gẹ́ bí ohun tí wọ́n ṣe fún Tani Olohun Gbe. Ó mà wá ga o. Ọ̀rọ̀ ìjà ẹ̀sìn tó ń lọ lórí ayélujára láàrin àwọn mùsùlùmí àtàwọn ẹlẹ́sìn tó kù. Tẹ́yin èèyàn bá gbàgbé tẹ́ ń fọkàn bá ọ̀rọ̀ ìjà ẹ̀sìn tó ń lọ ọ̀hún lọ lórí ayélujára, ẹ ṣàkíyèsí wípé Evangelist Noah jẹ́ ìkan lára àwọn ọmọ ẹlẹ́sìn Kristẹni tó ń tàbùkù tó sì ń gbógun tàwọn àáfàá lórí ayélujára, pàápàá àwọn àáfàá tó ń tàbùkù ẹ̀sìn ẹlẹ́sìn tí wọ́n ń bú Jésù Kristi ní gbogbo ìgbà. Ṣùgbọ́n ọ̀rọ̀ yìí ti wá jọni lójú o pẹ̀lú ọ̀nà míì tó tún gbà yọ o pẹ̀lú bí Evangelist Noah ṣe ti pariwo síta báyìí pé àwọn àáfàá mùsùlùmí wọ́n ti ń gbìmọ̀ pọ̀ láti Jimi Gbe gẹ́gẹ́ bí ohun tí wọ́n ṣe fún Tani Olohun. Ó ga o. Nínú fọ́nrán yìí ẹ máa gbálàyé tí Evangelist Noah ṣe o bí Ọlọ́run ṣe lo ẹnìkan tó wà níbi ìgbìmọ̀ àwọn ẹlẹ́sìn mùsùlùmí kan níbi tí wọ́n ti ń jíròrò wípé gẹ́gẹ́ bí ohun táwọn ṣe fún Tani Olohun táwọn fi contract olówó gọbọi táwọn fi tàn títí tó fi kó sáwọn lọ́wọ́ wípé irú nǹkan bẹ́ẹ̀ náà làwọn máa ṣe fún Evangelist Noah o tí ó fi kó sáwọn lọ́wọ́. Kódà voice evidence ń bẹ lọ́wọ́ Evangelist Noah gẹ́gẹ́ bí àlàyé tó ṣe nínú fọ́nrán yìí. Ilé ìwà lágbára ọ̀rọ̀ yìí dójú ẹ̀ pátápátá. Mo kẹ́yìn èèyàn káàbọ̀ sórí ìkànnì DIGINAIJA television. Ṣé dáadáa ni mo tún bá yín? Ẹ má gbàgbé láti máa follow DIGINAIJA online tv lórí Facebook. Link kan wà ní comment section fídíò tó máa gbé yín tààrà lórí Facebook page wa. Lórí YouTube ẹ máa tẹ subscribe button tó wà ní abẹ́ fídíò yìí kẹ́sì máa bá mi like and share. Ó yá fọ́nrán òun rí ẹja àjèjọ wò. Mo kí gbogbo wa pé a kú ọjọ́ òní. Lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì a ò ní pàdánù ìjọba Ọlọ́run. Oore ọ̀fẹ́ Kristi yóò sì túbọ̀ máa pọ̀ sí nínú ayé yín. Àmín. Mo ní announcement kékeré kan tí mo fẹ́ sọ fún wa, information kan tí mo fẹ́ pass sí wa. Ní alẹ́ àná, mo lè ní òru nìkan bí abi 12 sí 1 ni mò ń wo message yẹn. Bẹ́ẹ̀ni ẹ ti send ẹ̀ láti 10 AM lánàá. So bí òru ni mo ṣẹ̀ ní oore ọ̀fẹ́ nígbà tí mo ṣàkà tí mo ṣe tán láti lè rí voice note àti message ẹni yẹn gbọ́. Nínú voice note ẹni yẹn ó jẹ́ kí n mọ̀ wípé òun lọ sí ìpéjọpọ̀ kan níbi tí ó jẹ́ wípé àwọn mùsùlùmí neighbor àwọn ló ń ṣe nǹkan, so àwọn mùsùlùmí dẹ̀ wà ń bẹ̀. So níbi tóun jókòó sí ni òun ló ti bọ́ sí òun létí táwọn mùsùlùmí tó wà ń bẹ̀ tí wọ́n ti ń sọ̀rọ̀ láàrin àwọn pé kí làwọn fẹ́ ṣe fún evangelist. I have the voice note here with me but I'm not going to play it for now. So because of àwọn tó jẹ́ pé wọ́n lè dá ohun arákùnrin yẹn mọ̀ tó bá ń gbọ́ ọ̀rọ̀ yìí kán má lọ ṣe ẹni ẹlẹ́ni níkà. So mo ní voice note ẹ̀ lọ́wọ́. So wọ́n wá ń sọ fún bẹ́ẹ̀ pé kí ló máa ṣe sí ọ̀rọ̀ evangelist. Àwọn kan wá ń dáhùn pé ní táwọn ṣe fún Tani Olohun àwọn ó ṣe fún. Ẹnìkan wá ń bí léèrè pé wọ́n léèrè pé kí lẹ ṣe fún Tani Olohun láàrin ara àwọn mùsùlùmí nìyẹn o. Wọ́n á ní àwọn sọ pé àwọn fẹ́ gbé contract kan fún owó ẹ̀dẹ̀ máa pọ̀ pé so káwọn tó lè gbé fún pé àwọn á fẹ́ rí sójú torí owó tó pọ̀ ní kinní kan pé báwọn ṣe tán tí àwọn fi mú un nìyẹn. So Ọlọ́run yóò ràn án lọ. Arákùnrin ní òun ò lè sọ̀rọ̀ torí pé ìjọpọ̀ àwọn mùsùlùmí ni tí wọ́n dẹ̀ pọ̀ ju òun lọ. Wọ́n ṣe méjì, wọ́n ṣe mẹ́ta, wọ́n ṣe mẹ́rin, wọ́n ṣe márùn. So kí ni nǹkan tí mo kàn fẹ́ fààyàn ni pé Ọlọ́run ló ń ṣọ́ ènìyàn ṣùgbọ́n ènìyàn náà gbọ́dọ̀ ṣọ́ra rẹ̀. So mo wá rọ̀ wá for now mi tí mo gbà tó bá jẹ́ tí a bá rí ẹnikẹ́ni tó ní lọ́kàn láti gbé aṣọ fún mi àbí gbé anything fún mi, ó fẹ́ gbé aṣọ fún mi o, mi ò wà interested nínú ẹ̀ for now. Aṣọ tí mo fẹ́ máa rán kó jẹ́ aṣọ tèmi nìkan. So ìyẹn jẹ́ àkọ́kọ́. Ẹlẹ́ẹ̀kejì, anybody tó bá ní support tó bá fẹ́ ṣe fún wa tí ò bá ti lè ṣe lówó àbí kó ṣe ní transfer, please for now àti ìgbà téèyàn bá ti lè ṣe ní owó kó transfer ẹ̀ sí wa, no matter bí owó yẹn bá ṣe pọ̀ tó, tí ó bá ti lè transfer ẹ̀ sí wa, we don't need it. Fún ààbò ara wa náà ni. So because iṣẹ́ pọ̀ tí àwa ṣe fẹ́ ṣe, so lára àwọn ọ̀nà tí ó lè gbà rọ̀ wá lọ́rùn náà ni pé káwa náà kó para wa mọ́. Ọlọ́run ló ń pa èèyàn mọ́ o, Ọlọ́run ló ń ṣọ́ ènìyàn, ṣùgbọ́n iṣẹ́ náà tún wà ní ọwọ́ tiwa náà ní ìwọ̀nba. So mo rọ̀ wá ni ẹ̀dẹ̀ máa ràn wá lọ́wọ́ nínú àdúrà. Ẹ máa rántí mi nínú àdúrà yín láàárọ̀, ní ọ̀sán, ní àṣálẹ́. Ẹ máa rántí mi nínú àdúrà yín. Àwọn nǹkan tẹ́yin náà mọ̀ pé lè ṣe fún wa tó lè ràn wá lọ́wọ́ nípa ààbò, ẹ jọ̀ọ́ ẹ má gbẹ̀yìn àti ṣe. Mo dẹ̀ mọ̀ pé Kristi yóò sọ fún gbogbo wa pátápátá nígbà tí a bá farahàn ní ìjọba rẹ̀. Àmín. God bless you. Ẹ jẹ́ bá mi share fídíò yìí
kó kárí gbogbo àwọn èèyàn wa pátápátá. God bless you. Ire o. Ó ga o, ìjòyè orí bẹ́ẹ̀ ṣá ẹ̀yin èèyàn. Ṣó yẹ kí ó tó tí wọ́n á máa lépa ara wọn lórí ọ̀rọ̀ ìjà ẹ̀sìn lórí ayélujára. Ó ga o. Ọ̀rọ̀ lẹ́gbẹ́ lẹ́nu Evangelist Naoh yìí, kí ni èrò tiyín? Ẹ máa jẹ́ sí kọ́mẹ̀ǹtì. Ẹ máa sọ opinion yín lórí ẹ̀ sí kọ́mẹ̀ǹtì. Ṣó yẹ kó tó báyìí? Ṣó yẹ kó le tó báyìí? Ẹ má gbàgbé láti máa bá mi follow DIGINAIJA online TV lórí Facebook. Link tó wà ní comment section fídíò máa gbé yín tààrà lórí Facebook page wa. Lórí YouTube ẹ máa bá mi tẹ subscribe button tó wà lábẹ́ fídíò, kẹ́sì máa bá mi like and share kó máa lọ káàkiri lórí ayélujára. Ẹ ṣeun tẹ́ ẹ̀ darapọ̀ mọ́ mi ní gbogbo ìgbà.